Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Drop kilo ṣe ká ṣe o ti gbọ́dọ̀ ti lọ́mọ ṣe o ti ṣe bí náà fáwọn. Owó fẹ́ máa lọlé oṣù owó pápẹ́lẹ́ oṣù ọmọ ẹ̀yà tó oṣù ojú kíkọ́ oṣù ẹgbẹ́gbẹ́dà oṣù ẹgbẹ́gbẹ́dà oṣù lẹ́lẹ́sì oríyẹ oṣù lẹ́lẹ́sì oríyẹ oṣù olùdókòwò oṣù ayẹyẹ oṣù ọmọ ọgbà fásitì oṣù. Gbogbo nǹkan ló lásìkò àti ìgbà. Àwọn ọjọ́ ń sin lókun. First time tí mo máa kọ́kọ́ kúrò nílùú yìí, ó láwọn marketers tí mo lọ bá. Lọ́dọ̀ àwọn yẹ fún mi bá mi. Àwọn yẹ fún mi tó ti bá fún mi, àwọn rè fún mi lọ́sọ̀dọ̀ àwọn ògùyọ̀ yọ̀yọ̀ wọn. Àwọn rè fún mi lọ́sọ̀dọ̀ àbúrò yìí kọ́ sọ́kọ̀ ògùn alára. Mo rí ẹ kìnnà tó tó kìnnà ṣe. Ifá níbẹ̀ làwọn bẹ́lẹ́nu làwọn tẹ́lẹ̀ bí bá Ìjẹ̀bú fẹ́ kábúlà kó o bá dọ̀wọ̀ kó o ṣe kí ni kó o fowó ránṣẹ́ sílé mo ní ṣe dandan ni. Èmi náà lọ́jọ́ Monday mo dẹ̀ gbéra mo gba embassy lọ aláàjì tí wájú kábíyèsí ọba ń kí ẹ ọba ń kọ́ba ọ̀rẹ́ tèmi wọ̀ àjọ wọn bí táà dì sí. Mo gba embassy lọ láàárọ̀ Monday bí àwọn yìí ṣe pọ̀ tó lẹ́pọ̀ tó nínú embassy wà láyà àwọn òfẹ́ kúrò ní Nàìjíríà by all means. Bí mo ṣe wọ window 44 ibi tí mo ti fẹ́ ṣe interview tọ̀dọ̀ mi dáadé àti mọ́mí ẹ̀rọ àjẹkí kúrọ́tọ̀ yẹn mo bá alájà kan bẹ́ẹ̀ alájà yẹn ní wáò Ìjẹ̀bú mo rí nínú fíìmù kan tí Kẹ́hìndé Adéyẹmí tó ṣe production manager yìí lẹ́wọ̀ abẹ́wọlé mi ni kí lẹ fẹ́ ṣe mo ní mo fẹ́ travel lọ sí kò ní ẹ fẹ́ travel bẹ́ẹ̀ ni ẹ bá mo fún visa kó lẹ visa fún mi báyìí òyìnbó kọ́kọ́ wọlé ni àwọn ní ẹjọ́ ẹ jẹ́ kí alájà dá mi lóhùn tán òyìnbó yẹn tún wojú bẹ́ẹ̀ ó lè wo ibi bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ibi tó jẹ́ tí àwọn èèyàn wà sálẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ lọ alájà kan ní Ìjẹ̀bú ẹni bínú ìbí kọ́ ni mo wá kí lọ́ọ̀tì tàbí yẹn fún yín àwọn tó máa ṣe lélẹ̀ irọ́ mi ìgbàdúrà òyìnbó yẹn jókòó ní àwọn dọ́kúmẹ̀tì tí mo tò sílẹ̀ ó kọ̀ fa passport mi ni mo fa ọmọ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ pé wá kí ló ṣe fúnra ẹ̀ èmi mo ní passport èmi ò mọ̀ pé tàbí ti bẹ̀rẹ̀ mọ́bí àti dájú ó tún fà mọ́ mi lọ́wọ́ mo fà mọ́ ó fà mo tún fà mo kí ṣẹlẹ̀ gbọ́gbọ́ káwọn agbéyàn wà kí àbú kí yẹn àjọba ṣì yà ó fà ó wá rẹ́rìn nínú ọkọ rẹ́rìn pé ó ti jẹ́ kó ní òkú mo rẹ́rìn sí ẹ̀kọ́ náà kọ̀ ṣe kí ni ó kọ̀ lè jú mi èmi náà kọ̀ tó lè jú mi ebi mọ̀ pé tàbí ti bẹ̀rẹ̀ ó kọ̀ kò ṣe ni ní ọmọ Ìjẹ̀bú ọ̀n kò ṣe lọ́mọ Ìjẹ̀bú náà kọ́ dà ti padà rí òyìnbó yẹn wá rẹ́rìn àṣẹ tàbí là ń ṣe mí o mọ̀ ó wá fà passport yẹn mọ́ mi lọ́wọ́ mo fà. èèyàn ní mọ̀ bí mo ṣe ń sọ lọ ó wo passport yẹn first question tó máa dáwọ́ àlàálẹ̀ ló fi pè mí. ṣí tóyin dé gúdọ̀ oníjọba gàrí ajá wí. mo ní kí lẹ sọ ẹrù bí tààrà kí ìyàwó. ó tún béèrè question yẹn ní ṣí tóyin dé gúdọ̀ oníjọba gàrí. mo pe kí ló ṣe ní ìyẹn sọ ètí mo gbọ́. ìgbà tó máa sọ láti bá ẹ̀mí ọlọ́run kọ̀ gbàdé mi. ṣí tóyin dé gúdọ̀ oníjọba passport. àwọn ọ̀gá ní dájúdájú orúkọ mi ló ń béèrè ìlú náà kan ní ṣí tayo àmọ́ kájọ wọn ní kò sọ àtọmọ ní kò sọ lọ́kọ̀ bẹ́ẹ̀. ọmọ mi àná ọmọ mi gbẹrù gbogbo bẹ́ẹ̀ ṣí tó paṣọ ó ní ṣí mo ní yá ó wá rẹ́rìn ó wá pàtẹ fún. àṣọ wò sínú gbogbo ìlú mi náà wá fún gbogbo ìdáfẹ. àjọpọ̀ nínú ẹ̀mí. second question ló pọ̀ pa statement of account a máa ń kó lọ káàkiri lọ́dún. mo wá rí ọkùnrin ní ilé mo ti answer. ẹ̀kọ́ tó fàyọ báyìí ó ní láìsí ìjẹ́ kó sọ̀rọ̀ tó mọ ní ṣí ìta yìí àwọn kan ní sẹ́ńtì mẹ́fà yìí ṣí ìta lẹ́yìn tó ní bàbá ó ní ṣí ìwé níyà àṣẹ wọn ti rí rédíò gbogbo àwọn tó jẹ́ èèyàn pàtàkì pé gbogbo nǹkan tí mò ń sọ káwọn èèyàn máa bọ̀. ẹlẹ́ẹ̀kẹta tó bá gbogbo nǹkan jẹ́ fíìmù tó wò ní ọ̀rẹ́ mẹ́ta wò ní tán tó ṣe fàdákà ìtìyẹn lọ́ba ẹ̀kọ́ ni jìnnà tó yí mo tàkà ní ìwé tó bá dàkà wọn à ní èyí mo ṣe ó ní láìsí ìjọ pé kí n kọrin tí mo kọ nínú fíìmù yẹn wọ́n ní jìnnà máa kọ̀ èmi náà máa mọ ọ̀rọ̀ sórí àwọn èèyàn wá ń wò mí láti tẹ̀lé owó wọ́n ti bẹ̀rẹ̀ sí gbọ́ kọ́pà wọ́n ti pe Tinubu kí ní kan ebi ọmọ kan tí mò ń sọ aṣáájú ń sọ nínú ẹ̀mí lọ. ó wá mọ́ ọ sórí ìwé ọkọ ní ara máa gba rẹ́rẹ́tẹ́ ìgbà fún mi. òyìnbó yà wá kẹsẹ̀ wá òun bá gbélé ti yàwó lè náà ní kò ní bá fún un. ó tún ní ara máa gba rẹ́rẹ́tẹ́ ìgbà fún mi. iye lè mẹ́kẹ́ ìkàfló mẹ́ ìkùnú mọ́ òyìnbó ẹni bọ́dá àjẹkù ẹjọ́ kò
ẹ sọ Yorùbá ẹ ti yàwó múlẹ̀ yìí náà yàwó ṣé mo kọ́ tẹ̀sán látàrọ̀ mo ní kí ni ẹ sọ pé ẹ fẹ́ pọ́ǹpù bíbá mo lé mi passport visa mo béèrè jọ ẹ jẹ́ ká bá àtọ̀ fọlọ́ ìwọ tó bá mọ̀ pé wà á bí. Thank you so much for watching. You want to see more? Click below and subscribe because we drop video every day.